Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Mohbad ó máa ṣàìsàn ráńpẹ́ kan. Bàbá Mohbad tó bá ṣàìsàn má lọ sí church lọ gba omi. Wọ́n máa poison ẹ̀. Má lọ anywhere tó bá ṣàìsàn ráńpẹ́ yẹn. O lè disguise kó lọ sí pharmacy lọ́nà tó jìn. Bó ṣe ń gbé Kòròdú yẹn lọ sí pharmacy lọ́nà tó jìn tí wọ́n ti dójú ẹ̀ mọ́. Kò jẹ́ kó take care. Má gba nǹkan lò lọ́wọ́ èèyàn. Ó máa ṣàìsàn. Àìsàn ráńpẹ́ tó fẹ́ ṣe yẹn normal stress ni. Ṣùgbọ́n máa gbàbẹ̀ wọlé sí ẹ lára fi yanjú ẹ̀. Dó wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ o. Àwọn tó pa ọmọ ẹ̀, they are after your life. Àwọn tó dẹ̀ súnmọ́ ẹ tímọ́ gbogbo wọn ló ti gbowó. Gbogbo àwọn tó súnmọ́ ẹ pátápátá ló ti gbowó. Tó o bá róúnjẹ jẹ disguise kó lọ ra bread kó jẹ. Ẹ̀yin èèyàn, if anything happens to Baba Mohbad, ẹ rántí pé àwọn tó pa ọmọ ẹ̀ ló pa. Baba Mohbad mi ò rí pé ó kú. Tó o bá ṣọ́ ara ẹ̀, mi ò rí pé ó kú tó bá ṣọ́. Àmọ́ tó o bá ṣọ́ ara ẹ̀, time is up. You are stressing them. You are proving too stubborn. They are about to take you down. They are about to take you down. And when they take you down, they thought everything will be over. But the moment they take you down, the world go down for it too. But kí lẹ tó kó ṣìkà, nǹkan rí màá ti bàjẹ́. Baba Mohbad, ọmọ bíbí inú ẹ̀ for now, ṣọ́ra fún ọmọ tó bí nínú ẹ̀. Until ìgbà tí ogun yẹn bá ṣẹ́, màá gbà ẹ́ nímọ̀ràn. Kò sí anybody tó lè ra nǹkan kan wá fún ẹ ní jíjẹ, ní mímu, ní wíwọ̀ for now. Ẹni tó bá fẹ́ fún ẹ ní nǹkan kan fowó sàkáǹtẹ̀. Everybody around you has been paid for your life. You are stressing them. They never knew you would drag it this far. They thought little stress will kill you, but ó ń yà wọ́n lẹ́nu kò survive. So everybody tó wà lára ǹdẹ ti gbowó ẹ̀mí ẹ̀, so be careful. Ìwọ náà ní àwọn paracetamol kan nílé tó máa tọ́jú síbi tọ́wọ́ àwọn èèyàn ní àwọn alábùkún nínú ilé, ní antibiotics, ní anti-malaria, ní anti-typhoid. And for now, má gbààwẹ̀ rárá, má gbààwẹ̀. Torí tó bá gbààwẹ̀, tó bá yanjú ọmọ ní ọ̀sà ló pa ẹ́. Tó bá lọ ṣe autopsy ẹ̀, because tó bá kú, wọ́n máa rò pé ikú ẹ̀ níṣẹ́gun àwọn. Ọjọ́ tó bá kú, ọjọ́ yẹn, ó máa le fún wọn. Ọmọ ẹ tó jóbìnrin tó nífẹ̀ẹ́ jù láyé, be careful of everybody for now until further notice. Play a role bàbá fún àwọn ọmọ ẹ, nífẹ̀ẹ́ wọn wàsíkò ìkọlù máa mí kàrẹ̀ wà available títí ojú àwọn pípé. Ṣé orí àwọn pípé wọ́n ti kàgbákò? Àṣírí dẹ̀ máa tú láìpẹ́ tó bá lè ṣe kìnnì, tó bá lè hold on fún ọba àgbàdì ẹ̀. Ó ti yé. Baba Mohbad, everybody. Mi rí èèyàn kankan tó súnmọ́ ẹ tí ó ti gbowó ẹ̀mí ẹ̀. Mi rí ẹ̀dá kan tó súnmọ́ tí ó ti gbowó ẹ̀mí ẹ̀. Am I communicating? Mi rí ẹ̀dá kan tó súnmọ́ ẹ tí ó ti gbowó ẹ̀mí ẹ̀. Everybody tó gbowó ẹ̀mí ẹ̀. But wọ́n ò sọ fún wọn gbà tó fẹ́ fún wọn lówó yẹn pé owó ẹ̀mí ẹ̀ ni. Gbogbo wọn ti gbowó. Gbogbo wọn ti gbowó. Ẹ jẹ́ ká lọ sùn. Baba Mohbad, tó bá sùn níbí lẹ́nu, tó bá ṣe yẹra, o lè sùn níbòmí lọ́la. Má sá fún wọn. Bó ṣe dúró jẹ́ kó mọ̀. Gbogbo ayé dẹ̀ ti mọ̀ lẹ́nu pé if anything happens to you, àwọn tó pa ọmọ ẹ̀, Iyabo Joshua will be responsible if anything happens to you today. Stanley Emmanuel, really?
You don't understand? So be careful baba Mohbad. Kí orí fọ́ ẹ, paracetamol ẹ kó tọ́jú ẹ. Má fi oògùn ẹ síbi tí ojú kejì máa ti rí o. Lọ ní save kékeré tó lè máa ti kọ́kọ́ rẹ̀ tó máa mú kọ́kọ́ rẹ̀ dání. Má sàsùn para. Má sùn ta o. Má sùn lótẹ́ẹ̀lì. Má rìn ní di òru o. Wọ́n má bàa arrange pé wọ́n já fóònù ẹgbà ó lè ló pa ó lè kọ́kọ́ ó pa baba Mohbad. Ẹ já fọ́ gbogbo ẹ lójú. Ó lè kọ́kọ́ ó pa. Style tẹ́ fi pa ọmọ ilé fẹ́ pa. Because it's stressing you. It's stressing you. Anybody tẹ́ bá rí tí Iyabo Ojo bá ní kanta tẹ́ni tí bá ṣe wọ́n hold Iyabo Ojo tight. Is the one. Arijan, get ready o. Anything tẹ́ bá fi ṣe Lanre, ẹ bá mi mú Arijan dáadáa àti Iyabo Ojo tí anything bá ṣe Lanre. Ṣé rí pé Lanre nǹkan kan ò ṣe. Àwa ò pa Lanre, àwa ò sọ lọ́jọ́, àwa ò ṣàbúrú fún Lanre. Lanre ń jayé, Lanre ò ṣẹ̀wá o. A kò fi Lanre sílẹ̀ kó grow gẹ́gẹ́ bí ọmọkùnrin tó ti tójú bọ́ tó yẹ kó ti di grandpa. But if anything happens to Lanre today, ẹ mú Iyabo Ojo àti Arijan dáadáa ní kẹ́ mú wọn dáadáa. Ó ti yé. Iyabo Ojo is after that property. As a matter of fact, wọ́n ti convert àwọn property Mohbad kankan sọ́dọ̀ Iyabo. Wọ́n ti convert most of them sọ́dọ̀ Iyabo. So it's stressing them. As for Dorcas, jẹ́ ká dé mọ́bẹ̀ má jẹ́ àgbófà. Àlàáfíà fún gbogbo yín, àlàáfíà fẹ́mi náà, àlàáfíà fún gbogbo ẹ̀yin warriors káàkiri àgbáyé. Ojú òní ti èmi àti ẹ̀yin warriors o. Tẹ́ni tí bá ti ṣe Lanre, Arijan àti Iyabo Ojo ni ẹ mú wọn dáadáa. Tẹ́ni tí bá ṣe baba Mohbad, tẹ́ni tí bá ṣe anybody tí Iyabo Ojo bá ní issue, ẹ mú Iyabo Ojo. Ẹ mú Iyabo Ojo. Then as per ọmọ yẹn, Iyabo a gbọ́dọ̀ pọpọ ọmọ yẹn kú o. Tọmọ yẹn bá kú, ìyẹn ọmọ ejò. Ẹ má clean up evidence o. Ẹ má clean up evidence. Nǹkan kan gbọ́dọ̀ ṣe ọmọ yẹn. Ẹ̀jẹ̀ ọmọ yẹn ò gbọ́dọ̀ dúró fún ìrúbọ. Ikú Mohbad tẹ́ pa. Allow that boy to live his life. Ẹ̀yin èèyàn, ẹ má jẹ́ kán dé lọ́la kán sọ fún wa pé nǹkan kan ṣọmọ ejò. Nǹkan kan gbọ́dọ̀ ṣọmọ ejò. Ẹ fi evidence yẹn lẹ̀. Ẹ má clean evidence yẹn up. Torí wọ́n ti wà ní tensed situation. The situation is tensed. Amen. Nǹkan kan ò gbọdọ̀ ṣe ọmọ yẹn. Tí nǹkan bá ṣe ọmọ yẹn, ó máa gbó fà ó. Nǹkan kan ò dẹ̀ gbọdọ̀ ṣe baba Mohbad. Ẹ má clean up evidence. Iyabo kó lè bá mọ̀ pé Mohbad gbẹ́sẹ̀ lé ẹ lọ́rùn. Ó rí fèsì ọmọ ìwé change all of the sudden. Ìtóbi ẹ̀rù Ọlọ́run máa ń bà mí. Ẹ̀rù Ọlọ́run ó máa ń bà mí. Ìtòrí ẹni tí tá bá fẹ́ ṣe ẹ jẹ́ ká ṣe báyìí. Ẹni tí tá bá fẹ́ ṣe ẹ jẹ́ ká ṣe báyìí. Mo sọ fún yín pé Mohbad fẹ́ jà. Mo sọ fún yín pé ó fẹ́ jà. Àbí mi sọ bẹ́ẹ̀ fún yín. Mo ní pé Mohbad fẹ́ ṣe kí ni? Ó fẹ́ jà. Mo sọ bẹ́ẹ̀ fún yín àbí mi sọ bẹ́ẹ̀. Réètì tí ọmọ yẹn fi bó ojú sílẹ̀ pẹ̀lú ojú tí ọmọ yẹn gbé wọ̀. Ojú tí ọmọ yẹn gbé wọ̀ ni pé ṣé ẹ rí mi? Ẹ fẹ́ sọ pé ẹ mọ ohun tó ṣẹlẹ̀ sóhun. Ó dáa
ẹ fẹ́ mọ tó pa òun, ẹ wojú yìí, ẹ wojú ejò, ikú tó pa òun yìí, ẹ béèrè property òun lọ́dọ̀ òun, ẹ béèrè ìrìn àjò òun lọ́dọ̀ òun, kí náà ń ṣe pẹ̀lú ìyàwó òun, gbogbo ohun tó ń parọ́ fún, ibi tí Iyabo Ojo ti ń gbowó rẹ̀, ìwọ tó bá lójú lò lójú. Mohbad wà ń ta ó ń sọ̀rọ̀, Mohbad is everywhere, ìwọ tó rí Mohbad ló rí o. Ó dàárọ̀ guys, ẹ̀mí ti sọ àtẹ́nìtì bá ṣẹlẹ̀ ẹ̀ mú Iyabo, anybody tí Iyabo Ojo bá ní kanta pẹ̀lú, tẹ́nìtì bá ṣẹlẹ̀ sí wọn ẹ̀ mú Iyabo Ojo àtàwọn tó ń polówó lẹ̀ fún. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀, surprise planner, ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. àwọn pẹ̀lú mi ṣẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀tì fóònù, ọ̀pọ̀lọpọ̀ yín kẹ̀dẹ̀ ní àárín méjì lẹ ti mọ́rọ̀, ọ̀pọ̀lọpọ̀ yín ò mú ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀. bí ọ̀rọ̀ Bíọ́lá nísìnyí, ọ̀pọ̀lọpọ̀ yín rò pé èmi mo kọ́kọ́ lọ fún Bíọ́lá, tó yẹ pé mi ò gbé evidence Bíọ́lá wá, tó yẹ pé mi ò gbé evidence Arejan bóun àti Bíọ́lá àti Iyabo Ojo ṣe kọ́kọ́ wá fún mi. ẹ sọ pé Lizzy lò lọ fún mi, bá ẹ rò pé nítorí show tí Arejan ṣe fún mi tí mo reply rò kóun ló dání, lóòótọ́ bí ẹ mọ ẹni tí ẹ kàn ránjú kalẹ̀ báyìí wọ́n bá ti ta súpì fún yín. ẹ fẹ́ sọ pé ẹ rí ojú mi, ẹ rí ejò, ẹ rí ejò lójú ọmọ ejò. títò ẹ jẹ́ ká ṣe dáadáa. Good night guys, love you guys. ẹ̀yin tẹ́ jẹ mí lówó lẹ̀ ẹ san owó lẹ̀ mi kí n tó rán ejò sí yín. ó bá mi gbowó mi lọ́wọ́ yìí. yeyeyeyeyeye ẹ gbọ́ mi. parara parara parara. Hey, good night. Iyabo apààyàn. Ó waste ọmọ ọlọ́mọ dànù.